ní gbogbo bí tẹ́tí wò wá káàkiri àgbáńlá ayé a wà pẹ̀lú ìyá wa Àdùnní Oníṣọ̀pọ̀nná. Màmá a fẹ́ kẹ́ ṣàfihàn ara yín fáwọn tó ń wò yín káàkiri àgbáńlá ayé. Orúkọ tèmi a máa jẹ́ Ọ̀ṣúnníkẹ́ Motúnráyọ̀ Àdùnní Oníṣọ̀pọ̀nná, ọmọ bíbí inú ìlú Ọ̀tà, ọmọ Àjẹ́ Olúbóyè. Ọmọ Ọlọ́ta odò ẹ̀yàn ọmọ Aródẹ̀dẹ̀ wọ́ mi, ọmọ Òṣùpá Nìpẹ́tì, ọmọ Akíṣẹ́wó Gbòlú. Ẹ jọ̀ọ́ mà, event táwa ṣe ń bíbá ilé nì awuyewuye ti ń lọ nígboro pé àwọn ẹgbẹ́ Ọbalẹ́fún àgbáyé kọ́ fẹ́ fi bàbá wa olóyè Gbádébọ̀ Báíbọ̀ jẹ oyè lẹ́nìí. So awuyewuye ti ń lọ nígboro pé ṣó yẹ kó jẹ́ àwọn ni ó yẹ kí ẹ̀yin ẹgbẹ́ ìkẹ́ fi oyè yìí dá lọ́lá, kí lẹ rí sọ sí ọ̀rọ̀ yìí mà? Ẹni tí oyè bá wù lórí ẹ̀ dandan ni kó jẹ́. Àkọọ́lẹ̀ ẹ̀dá kì í tà sí. Ìyẹn ò mọ ẹjọ́ dání. Ohun téèyàn bá ti kọ lọ́rùn pé kéèyàn kó pẹ́ẹ̀nì mílíọ̀nù lẹ̀ tó bá fi rọ̀ǹgẹ̀ tó bá jẹ́ pé ohun tọ́lọ́run ti kọ́ ọmọ ni àfi kó ṣe. Ọlọ́run ti kọ́ ọmọ látòdì ọ̀run pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ ni. Èmi tí mo wá bí lénìí mi ò rò ní ìbẹ̀rẹ̀ oṣù pé màá wá bí nígbà tó wà nínú àkọọ́lẹ̀ ni. Mi ò rò lénìí pé màá mọ orú nígbà tó wà nínú àkọọ́lẹ̀ ni. Irú oyè yẹn ti wà lórí ẹ̀ ni. Tí ò bá sí lórí ẹ̀wọ̀n ò ní ronú kan. Àwọn wa tábà ní káwọ́sà táwọn yẹn bá gbọ́ Ṣọ̀pọ̀nná ẹ̀rọ bá wọn yẹn pé àwọn ọlọ́wọ́ yàrá ogun Ṣọ̀pọ̀nná o bọ̀tẹ̀ yín àti Oníṣọ̀pọ̀nná ẹgbẹ̀rẹ̀ ayé irú òṣàwọ̀ gbẹgbẹ́ ní Ṣọ̀pọ̀nná. Òòṣà tó dáa ní fèmí, òòṣà tó dáa ní kò fẹ́ àbòsí, kò fẹ́ rọ́, kò fẹ́ ké, a ò gbọ́dọ̀ fipá kan bọ̀ kan nínú. Wọ́n dá ibi tó ṣọba lóyè tó gbé dáadé tá a bá lọ́kọ tí ò bá tí ì kọ́kọ́ yẹn lẹ̀. Ọ̀bẹ ayé náà ní Ṣọ̀pọ̀nná. Òun náà ní Ṣọ̀pọ̀nná, òun ní wáríwárùn. Tí ò bá tí ì kọ́ àwa ò lè kọ́. Òòṣà tó dáa ní òòṣà tí kì í jẹ́ kó ọmọ kú ni, kì í jẹ́ kí wàhálà wọnú ìlú, kì í jẹ́ kó gún wọnú ìlú, kì í jẹ́ káìsàn burúkú wọnú ìlú. Tí ìlú bá le gan òòṣà ọba lóyè náà máa fi ń pèsè tí wọ́n máa ń pèsè yẹn tó ṣe pé wàhálà kúrò nínú ìlú, èèwọ̀ ẹ̀ lèyìn ò gbọ́dọ̀ ṣe. Ẹni tó wá ń ṣe ìwé ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ fún? Á rí àpẹẹrẹ tó bá dẹ̀ ti padà sẹ́yìn nǹkan kan ò ní ṣe. Wọn kì í sàsọmọ Ọbalúayé, bí wọn bá sàsọmọ Ọbalúayé, Ọbalúayé á pa. Ọmọ tó wáyé kó ọmọ Ọbalúayé ni tí ó sì mọ̀ pé Ọbalúayé lò kí làwọn àpẹẹrẹ tó máa rí láàrin láti mọ̀ pé. Aláwọ̀kọ́ tó bá jẹ́ pé ọmọ Ọbalúayé tí ó mọ̀. Tí ó mọ̀ àpẹẹrẹ náà máa rí. Àpẹẹrẹ tó máa rí ni pé bí gbogbo ayé bá ń ṣe nǹkan ó máa dá ṣe nǹkan ẹ̀ kò dẹ̀ ní ó máa dá ṣe nǹkan ṣá. Àwọn máa ya rẹ̀ tó tọ̀. Àwọn máa ya rẹ̀ tó ṣe pé kò ní báyàn ṣe bẹ̀tẹ̀ máa rí pé àwọn nǹkan tó ń ṣe yẹn ó máa dá yàtọ̀. Kò dẹ̀ ní máa láìkì pé àdàlù wọ́n máa dá nǹkan pọ̀. Ó kóyàn pọ̀ gan, òun ló kó gbogbo òṣàmọ́ra gan, ṣùgbọ́n Ọbalúayé ibi tó bá jókòó sí máa lọ jókòó ẹ̀. Ó máa lọ jókòó ẹ̀. Àwọn wa òòṣà téèyàn àwọn Yorùbá sọ pé òòṣà tá a bá fọmọdé tọ kíkúlé kú. Ṣé òòṣà tẹ́yìn gbàgbọ́ náà tẹ̀sí ń bọ̀ ǹjẹ́ ẹ lè fún ọmọdé àwọn ọmọ yín ṣe lè fi lé wọn lọ́wọ́? Ó dàbí orúkọ tí máa kọ fáwọn èèyàn. Bẹ́tí mi ò bá lówó mo rọmọ mi kọ́, bí n bá kọ́lé mo rọmọ mi kọ́, mo rọmọ mi kọ́ ọmọdún nífà. Gbogbo àwọn ọmọ mi ọkùnrin ní ọmọ náà tẹfá náà di babaláwo, gbogbo àwọn ọmọ mi náà ṣòṣà, kó dẹ̀ ṣòṣà Ọbalúayé fáwọn ọmọ mi náà. Àwọn àgbà oníṣẹ̀ṣe ní mẹ́ka lọ sọ́yọ́ ọ̀dọ̀ àwọn ọba láyé àwọn ọba wa. Wọ́n máa jẹ́ àwọn ọba pàtàkì méjì ilẹ̀ Yorùbá, Ọọ̀ni àti Aláàfin Kálàgbà. Gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀ṣe. Ṣé rí ní ìlànà ìṣẹ̀ṣe bí wọ́n ṣe máa ń sọ, a ò gbọ́dọ̀ fi àwọn ohun tó ń gbédè yìí ká fi da orí Yorùbá kodò. A ò gbọ́dọ̀ fi da orí Yorùbá kodò torí àwọn bàbá tí wọ́n mọ̀ nípa ìtàn tí wọ́n bá sọ oníkálukú mọ ìwọ̀n tó gbé. Ṣùgbọ́n tá a fúnra wa tá a bá mọ nǹkan tá à ń ṣe àní jẹ́ kí ohun tó gbé wáyé kó balẹ̀ Yorùbá jẹ́. Àwọn méjèèjì kò sí tí ò náṣẹ tó yẹ yín. Òòṣà níbì kan ó pọ̀ ju bì kan lọ. Ìgbòho á pọ̀ sí jù. Ó pọ̀ nílé Ifẹ̀. Ó pọ̀ lè fẹ́ ju àìpé nínú àná ti ṣe. Ilẹ̀ ẹjọ́ kò lè mọ́ tí wọ́n má bòòṣà nílé Ifẹ̀. Àìpé náà lè ti ṣe Ọọ̀ni ojú Aláàfin lọ. A lè sọ bẹ́ẹ̀. Torí pé ihun tó gbé sórí ó pọ̀ jù. Ká
ká sọ nípa adé àrè nìkan ẹni tí inú ò bá mọ́ nídìí òòṣà kò lè gbé lọ́dún méjì. nílànà ṣẹṣẹ dẹ ní Nílànà ìṣẹ̀ṣe. Ifẹ̀ dẹ ní orírun. ibẹ̀ ni. tó bàbá lábẹ́ tó gbìyànjú yẹn nínú mama lábẹ́ gbìyànjú yẹn nínú ìlànà tẹ̀ ń tẹ̀lé kí náà àbúyẹ tó máa ní. ẹni tó bá fẹ́ joyè nínú ìlànà ìṣẹ̀ṣe gbogbo apátápátá ló ní ìṣẹ̀ṣe bẹ̀tì àwa tá a gbé lérí ó dàbí ká sọ pé pásítọ̀ àtọmọ ọjọ́ irú àwọn ìyá wa nísìn àwọn náà sọ pé yóò ṣàlàwà àwa ò mọ̀ pé àwa tí ìtẹ̀mí tó lè di yóò ṣàbẹ̀tì àwọn ìyá wa wọ́n ní ìyá òòṣà ni wá a ní àwọn ọmọ ní ẹ̀yìn àwọn tí tọ́ lè fi joyè ní ibi tá a wà yìí pé irú ipò tá a wà pé ìlànà ìṣẹ̀ṣe ìlànà ilẹ̀ Yorùbá tó o bá ti joyè yìí aláwọ̀kọ́ tó ti joyè ilẹ̀ Yorùbá o gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ohun tí wọ́n fi ń bọ òrìṣà nínú ilẹ̀ Yorùbá ìwọ náà ti wà pẹ̀lú ẹ̀ torí àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n máa ní ètùtù ló láyé ayé òlóró kan ìwọ tó o bá ti lè lọ tẹ́rí gba adé mọ̀ pé kò sí ìkọ̀kan mi tó fẹ́ ṣe ẹ̀sìn àbáláyé tó wà nílẹ̀ Yorùbá òun ló fẹ́ ṣe. ẹ ṣe àyà wa láyé kí n máa lọ ní aláwọ̀ ìyá kan àkàtọ̀ ìgbádá ní wọn àbọ̀ wọn ní àkọ́kọ́ ní o tàṣúná rẹ o kò ságbé o àwọn ìyá yẹn tí ojúlówó olóṣà ni wọn àbí kẹtẹ fẹ́ jẹ náà wá. nǹkan tó máa jẹ náà wọn kì í ṣe olóṣà. wọn kúkú náà máa ń wọ wọn tún ti gbá wọn tún ti wọ wọn ò ṣe olóṣà wọn kì í ṣe olóṣà rárá. olóòṣà iṣẹ́ olóorun. olóṣà òòṣà kì í ṣe iṣẹ́ lẹ́yìn kan bá sọ pé tẹ́lá ní pé iṣẹ́ kí ni mò ń ṣe oníṣègùn ni mí òòṣà kì í ṣiṣẹ́ ẹ̀sìn ni tí mo bá délé padà nísìnyí màá lọ dúpẹ́ lọ́wọ́ òòṣà pé tó mú mi lọ láyọ̀ mú bọ̀ láyọ̀ àwọn tí mo kó lọ adélé láyọ̀ àtàlàfíà ìwọ̀n tá a dúró sí pẹ̀lú òòṣà nìyẹn kádẹ̀ rí pé nǹkan dàrú kádẹ̀ bẹ òòṣà kí nǹkan yẹn lọ tábàdé kò ti ṣẹ́ wa ìwọ tó oṣù òòṣà tó ń taṣọ tó yẹ pé aṣọ yẹn ó ń ṣọ́ọ̀tì lórí ẹ̀ lọ́bìnrin pé ọjà wo ló tún lè máa ta òòṣà máa yan àjọ ọjà fún ẹ̀ wá máa ta àwa níṣẹ́ tí wọ́n tá à ń ṣe kì í kó òòṣà yẹn la jókòó tí ta fi ń ṣiṣẹ́ ìṣègùn lèmi ń ṣe mo ẹ̀ṣẹ̀ yé wo wèrè ni ẹ máa ń wèrè lágbára lọ́wọ́ Elédùmarè ẹ máa ń gbowó èmi ò ṣe ní gbowó wọn ní èèyàn ń wèrè kí ẹ gbowó. irọ́ ni mẹ́ta ni wèrè ẹni tó mú nǹkan tó rí ẹ̀yí ọ̀tọ̀ ni tá a fi ń wò ó ẹni tí wọ́n fi èpè bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ni nǹkan tá a fi ń wò ó ẹni tí olóde pàdé lọ́nà ọ̀tọ̀ ni nǹkan tá a fi ń wò ó tá a bá mọ̀ nǹkan tá a ń lò fáwọn ọ̀ṣẹ̀ wa kí ló fẹ́ bàbá tèmi nílùú Ọ̀tà tẹ bá dọ́tà lẹ́nu bá sọ pé ọ̀dọ̀ Àkàndé Olórọ̀dé Ọ̀tún tó ti kú tẹ bá bèrè nípa ọmọ akọ sọ fún yín pé bẹ́ẹ̀ bá bu yẹ̀pẹ̀ lẹ́ máa mọ iye wèrè tí dáàdì mi wò owó tí mo wèrè rẹpẹtẹ. dáàdì mi wo wèrè tí ò ní ń kà wèrè kọ́ wọ ọjà pé kò ní gbádùn kí ló mú tí ò ní gbádùn bàbá mi á wò fún yín tó sọ fún yín pé tó bá bímọ tí nǹkan bá ṣe dá padà wá. bàbá náà pé èèyàn kí ń wo wèrè tó owó yẹn kúrò kíníkà tó gbẹ̀jẹ̀ àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn kí náà. àwọn náà mọ bọ́ ṣe ṣeṣẹ́ lẹ́ni tí ò bá mọ̀ nípa nǹkan òun ló máa sọ bẹ́ẹ̀ lẹ́yìn bá wo wèrè oníwó tó fi ń ṣe ìṣẹ́ pé sọ ẹni tó mú nǹkan tó yí lórí onírú nǹkan tí wọ́n fi ń wò ẹni tó fi èpè banu tó fi síta onímù tó fi ń wò ẹni tó bá pàdé ọbalúwa yìí tó pè ṣọpọ̀nà lójú ọ̀nà onímù tí wọ́n fi ń wò. ìyá wa tí ẹ bá fọmọ ní ìrìn àjò ọmọ ní obìnrin tí ẹ bá ìrìn àjò tí ẹ fẹ́ fẹ́ tí ìwà abẹ́ àrẹ́ náà dìde kí ẹ máa dínkù tí ìwà abẹ́ ọmọ yìí yẹn bóyá ìyẹn bá ìrìn àjò pé àbẹ́ra o. ọlọ́wọ́ kọ́ wọ́n papọ̀ ni tó bá fẹ́ tó bímọ kan tó kú ńkọ́ ṣébi ni kí n máa tọ́jú ọmọ. tó bá jẹ́ péṣe ló bá yàn jẹ ni tó bá yẹ péṣe ló bá yàn jẹ ó kú òun àtẹlẹ́dẹ̀ ọmọ tó yàn jẹ. ẹ̀rí náà fẹ́ sí i. èmi ò jẹ́ ṣe ọ̀kan sí láyé. ìyàwó ẹ má bínú ìbéèrè tèmi fẹ́ béèrè yóò dá lórí ọba alájọmọ̀ró àti ọba ọlọ́tà awuyewuye kan lọ lórí ẹ̀rọ ayélujára ọba alájọ káfíńtì wọ́n sọ pé àjọ ṣáájú Ọ̀tà ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Ọ̀tà ǹjẹ́ lè bá wa pọ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ àjọ àkọ́kọ́. òun nìyẹn yé ó yá àwọn tó bí òun àtọlọ́tà òun nìyẹn yé ṣe rí ohun tá à ń kọ yìí a ò gbọ́dọ̀ fi bayé jẹ́
ẹ bá fún ẹ méjì à. tí wọ́n bá sọ ìtàn ẹni ọba tó bá wà ń bẹ̀ ní àsìkò tá kí n bímọ kọ́ lọ́n sọ pé ọmọ mi kan máa dádé tí wọ́n bá gbéwé tàn wá fún tóun fúnra rẹ̀ bá mọ̀ pé òun ò fẹ́ kí nǹkan tóun ń jókòó dé kó bàjẹ́ á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ á fi sọ̀rọ̀ ara ẹ̀. ọba awúre fún nàìjíríà wọn máa wà. adúpẹ́ lọ́dọ̀ Elédùmarè adúpẹ́ lọ́dọ̀ Ìgbàrún Mọ̀lẹ̀ gbogbo àwọn tábílẹ̀ ní adéléwà láyọ̀ àtàlàfíà àdìsọ́nà bíi èéfín àbùkù onímọ̀ wá àdìdẹ́rẹ́sẹ̀ lábẹ́ ọdún gbogbo ẹ̀yin yàwòrán ẹ̀dúró òde tẹ́ ẹ̀ nílé yìí tẹ́ ẹ máa lọ tẹ́ ẹ máa kú sọ̀wọ́ ẹ̀ ní báwọn lọ yìí tẹ́ ẹ máa lọ tẹ́ ẹ máa dèrè lóyìnbó Olódùmarè máa kọ́ wọ́n yìí bí báyẹn fẹ́ kó ní fún bẹ́ẹ̀ ni kò ṣe ní pípa àtàwọn ọmọ mi àtàwọn ọmọ òṣàlẹ̀.